Baba Mufti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ìjà tó yẹ kẹ́ ẹ jà ẹ jà o. Kí ni Sunday Igboho kí ló rà nígbà yín ná? Tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá sọ̀rọ̀ bọ̀. Sunday Igboho lẹ máa ń wá ọ̀nà láti kàn ní kò, láti bájà, láti tọwọ́ bọ̀ lójú. Baba Mufti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, etí yín mélòó? Ẹ má ya ọmọ àlè sílẹ̀ Yorùbá o. Ẹ má ya ọmọ àlè sílẹ̀ Yorùbá o, Baba Mufti. Etí yín mélòó? Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi, mo mọ̀ pé fídíò mi ẹ máa ń rí. Àwọn òwe tẹ́yin náà dẹ̀ máa ń pa pẹ̀lú mi, mo máa ń gbọ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho fìgbà kan mention orúkọ yín tàbí kó dárúkọ yín lórí social media o. Mi mọ reason tó jẹ́ pé gbogbo ògbésẹ̀ tí Sunday Igboho bá ti fẹ́ gbé ni Baba Mufti ní máa tako Sunday Igboho. Kí ni Sunday Igboho ṣe fún ẹ náà? Kí ni Sunday Igboho ṣe fún Baba Mufti? Kí ló ṣe fún un náà? Ẹjọ́ sẹlẹ́sìn kan náà. Iṣẹ́ ọjọ́ dà yín papọ̀. Òṣèlú ọjọ́ dà yín papọ̀. Oníkálukú wà lórí ọwọ́ rẹ̀. Kí ni Sunday Igboho ṣe fún Baba Mufti? Ẹ bá ń bi Baba Mufti léèrè. Kí ni Igboho ṣe fún un? Kí ló rà nínú gbá rẹ̀? Tó fi wá di pé mo rí interview bàbá, mo rí program wọn kan tó ń ṣe ẹ̀tọ́ ọba lòun hàn bẹ lókè àwọn security tẹ kójọ ẹ fẹ́ fi kó. Ṣé Sunday Igboho sọ fún yín pé òun fẹ́ fi security ó fẹ́ fi kojú Islam nílẹ̀ Yorùbá ni? Kí ló dé tẹ̀ ń tí ò sí ọ̀rọ̀ náà? Iná bàdọ̀ sọ́ni ismon kéèyàn máa dábàá abala kan àbádídá ẹ̀ṣẹ̀ ní fún yín. Ẹ ń tinú ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́rọ̀ ẹni Sunday Igboho security tó fẹ́ kójọ kọ́ ọmọ ogun jọ láti dojúkọ Islam. Ṣé ọ̀rọ̀ Yorùbá nation ti Sunday Igboho gbé lọ́wọ́ the other time? Ṣé àwọn ẹlẹ́bọ nìkan ṣé àwọn ẹlẹ́bọ nìkan ni wọ́n wà ń bẹ̀ ni? Mùsùlùmí wà ń bẹ̀, Kírísítẹ̀nì wà ń bẹ̀. Èmi wà nù, I'm part and parcel of Yorùbá nation. I'm parcel, and I'm not the only one. I'm not the only one. We are part and parcel of Yorùbá nation. Táyé kan ọ̀bá nífẹ̀ẹ́ sílẹ̀ nífẹ̀ẹ́ sí. Kì í dẹ́ ṣe torí Islam ni ò jẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. Torí tara yín ni ò jẹ́ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Tó bá jẹ́ pé títí fẹ́ ọmọ mẹ̀kúnnù ni, ó yẹ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Àìfọwọ́ sí Yorùbá nation yín torí ti tara yín, ìmọ̀ tara yín nìkan ni ò jẹ́ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Nígbà tẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation, kí ni àwọn àjẹ́ndà míì tẹ́ ní fún ọmọ Yorùbá tí ó jẹ́ kígbe ayé gbogbo àwọn èèyàn kó nítumọ̀? Ẹ ní àjẹ́ndà, you have no any agenda. Ẹni tó dẹ̀ ní àjẹ́ndà ẹ gbógun tì í. Ẹ̀yin náà nìyẹn tẹ́ ń pariwo pé kíjọba mú Sunday títí tíjọba fi gbógun ti Sunday Igboho ń gbà yẹn. Ọlọ́run dẹ̀ tún la olóyè Sunday Igboho nínú rògbòdìyàn yẹn. Olóyè tó wá dé, ó tún wá rí bí nǹkan ṣe ń lọ. Wọ́n ìjọba lọ́lọ́ sọ fún olóyè pé àríṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n tó bá fẹ́ ká support ẹ ò lè lo illegal way. Ó gbọ́dọ̀ jẹ́ under the process of the law. Lọ kó ìwọ náà lọ kó àwọn ọmọ ogun jọ kó o gbé wá ká sáìn rẹ̀ ká fọwọ́ sí fún ẹ. Ẹni tíjọba tó bá fẹ́ ẹni tó bá máa ràn lù lọ́wọ́ ìjọba ó gbọ́dọ̀ mọ̀ sí. O ò lè sọ̀tá àjọba kó ràn ìlú lọ́wọ́ ìjọba ò ní sáìn sí. Olóyè Igboho ṣàìrédò lóṣèlú torí pé ìfẹ́ tó lóyè ní sí gbogbo aráàlú lójú fíndọ̀ darapọ̀ mọ́ APC torí pé olóyè fẹ́ máa wọnú ogbó tí àwọn tí wọ́n wà ní ogbó yẹn láti máa flush wọn jáde. Tí ọ̀bà wa rí sọ́pọ́ọ̀tì àwọn tí wọ́n ń bẹ níjọba sólè ṣàìdé wọnú ogbó. Ó ní ṣàìdé wọnú ogbó. Eléyìí tó lóyè ṣe ń jò ní ẹ̀wọ̀n tó bí. Ìwọ Mufti, Baba Mufti ẹ ṣọ́ra yín o. Baba Mufti ẹ ṣọ́ra yín o. Gbogbo balabala mọ̀nàmọ́ná tẹ́ ń ṣe yìí ẹ̀ ń dojú tì wá nínú Islam ni o. Ara yín nìkan kọ́ lẹ̀ ń dojú tì o. Ẹ̀ ń dojú tì wá nínú Islam.
ẹ lè ṣe nǹkan, ẹ lákìtìyàn láti ṣe nǹkan, ẹ lágbára láti ṣe nǹkan. Ẹni tó dẹ̀ tún lágbára tó lákìtìyàn tó fẹ́ ṣe nǹkan, ẹ tún gbógun tì, ẹ tún ní kí ni ṣe, kí ló fẹ́ ṣe. Àwọn ọmọ ogun tí ń kó jọ wọ́n fẹ́ gbógun ti Islam ní, ṣé bẹ́ẹ̀ yìí náà kọ́ ọmọ ogun jọ, ṣé bẹ́ẹ̀ kọ́ ọmọ ogun jọ bàbá Mufti, ṣé bẹ́ẹ̀ láwọn ọmọ ogun, ṣé báwọn èèyàn yín jẹ́ wọ́n ń training, wọ́n ń kọ́ ẹ̀sẹ̀, wọ́n ń kọ́ bọn, sẹ́nìkan gbógun tì ní, sí ẹnìkan gbógun tì ní. Ẹ má sọ Islam lẹ́nu mọ́, eléyìí tẹ́ ẹ sọ Islam lẹ́nu ó ti tó gẹ́. Eléyìí tẹ́ ẹ sọ Islam lẹ́nu ó ti tó gẹ́. Bàbá Mufti ẹnu ń jáwọ́ yà, bàbá Mufti ẹnu ń jáwọ́ yà. Ǹtẹ́ ẹ sọ Islam lẹ́nu ó ti tó gẹ́. Ẹ dẹ́kun láti máa sọ Islam lẹ́nu. Oloye Sunday Igboho lóhun ò béèrè olówó ẹnì kankan, kíjọba ọkàn fóònù láṣẹ kó ń wọnú igbó lọ. Ẹ wá bọ́ sórí social media, ẹ tún bẹ̀rẹ̀ sí ní máa takò Sunday Igboho, ẹ tún bẹ̀rẹ̀ sí ní máa takò. Sọ́gbà ìyàwó yín ni. Kí ni ẹ̀sán tí Sunday Igboho ṣe fún yín gangan? Ṣé torí pé kìí ṣe mùsùlùmí ni? Àìmọye àwọn tí kìí ṣe mùsùlùmí lákọọ́lẹ̀ tí wọ́n ran Ànábì Muhammad lọ́wọ́. Ẹgbẹ́ bàbá Ànábì kìí ṣe mùsùlùmí, ó ran Ànábì lọ́wọ́. Àìmọye àwọn èèyàn tí wọ́n ṣe Islam láyé Ànábì Muhammad tí wọ́n dẹ̀ kún Ànábì lọ́wọ́ lórí tí ń ṣe. Kí ló dé fẹ́ yà kàná? Kí ló dé tó yẹ pé gbogbo tí Igboho bá ti ń ṣe tó dá lójú gbogbo aráyé kì í dá lójú ti tẹ̀yìn? Kí lẹ fẹ́ gbà nínú kẹ́ ẹ máa takò Sunday Igboho? Ẹ lè ṣe nǹkan, ẹni tó dẹ̀ rẹ́dì láti ṣe, ẹ tó bọ́ sórí kẹ tó ń takò, ẹ̀yin olóhùn hàn bán lókè, gbogbo ọba tó ń hàn lókè yẹn káwa àti ẹ bá jọ pàdé, o lè rí bán hàn lókè. Kí ni gbogbo yẹn? Kí ló fa gbogbo yẹn? Kí ló fa gbogbo yẹn? Kí ló fa gbogbo yẹn? Kí ló bí gbogbo yẹn? Kí fà Mẹ́kà ama yekira okofaka ẹ máa ṣọ́ra níbi ọ̀rọ̀ tẹ́ sọ táyé sọ pé gbẹnu ẹ sọ̀hún. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ayé ń sọ pé kẹ́ gbẹnu yín sọ̀hún, ẹ mọ̀rọ̀ ni, ẹ mojú, ẹ mara, ẹ ìsàgbà dáadáa. Àgbà yín ó yẹ kó tó lé ni, àgbà yín ò tó lé. Ságbà tí ò tó lé ni yóò tòlú. Sí àgbà tí ò tó lé tí òun lọ́ máa tòlú, àwọn tó yẹ kájọ pawọ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni yín, Yorùbá ni Sunday Igboho, Yorùbá lè retí mò ń sọ̀rọ̀. Àwọn tó yẹ kájọ pawọ́ pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká gbógun ti àwọn tí wọ́n ń gbógun tì wá. Bíbélì ní Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí, fìjà fún àwọn tí ń bá mi jà. Tó yẹ kájọ pawọ́ papọ̀, kájọ gbógun ti àwọn tí ń gbógun tì wá, àwọn tí ń sè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣèjọba lórí wa ní Nàìjíríà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èso ọmọ Nàìjíríà wọ́n dẹ̀ ń ṣèjọba ẹ̀dẹ̀ ránjú kalẹ̀. Ọmọ ìyá ẹ̀sìn, ọmọ ìyá wa nínú ẹ̀sìn, ọmọ ìyá wa nínú ẹ̀sìn tí kì í sọ ọmọ Nàìjíríà tí wọ́n dẹ̀ ń ṣèjọba lé wa lórí, adẹ̀ lájú kalẹ̀, adẹ̀ rí nǹkan kan ṣe sí. Ṣé Buhari tó ṣẹ̀ṣẹ̀ kú sọ́mọ Nàìjíríà ni? Ọmọ Chad ni Buhari, ọmọ Chad ó ní Buhari. Ara problem tí Buhari dá sílẹ̀ tó kó sí wa lọ́rùn ó ní àrán lọ́wọ́lọ́wọ́ yìí, tó lọ kó àwọn Chad wọlé, tó kó àwọn Chad wọlé. Ó tún ṣe tírẹ̀nì lọ sílùú Chad. Ìmọ̀ràn ajé tí ń bẹ nílùú Chad tá ń bá wá ṣe. Buhari kì í sọmọ Nàìjíríà. Àtíkù Báràndì tí ń sọ̀rọ̀ dáradára lẹ́nu tó ní kí àwọn DSS kan gbé Sunday Igboho. Àtíkù jọ ọmọ Nàìjíríà ni, ọmọ Cameroon l'Àtíkù, ẹ lọ gọ́gù ẹ̀. Àtíkù Báràndì kì í sọmọ Nàìjíríà. Àtíkù kì í sọmọ Nàìjíríà, ọmọ Cameroon ni Àtíkù tí ń dá sọ̀rọ̀ wa. April 13 2019, April 30 2019, àwọn APC gbé Àtíkù lọ ilé ẹjọ́. Àìsí ìdájọ́ òdodo lórílẹ̀-èdè yìí lọ́jọ́ k'Àtíkù òwe ni
àwọn APC wọ́n gbé Àtíkù lọ ilé ẹjọ́ ní April 13 ní 2019 wọ́n gbé Àtíkù lọ ilé ẹjọ́ lórí pé o ìsọmọ Nàìjíríà o ìkọ̀yẹ́ kọ́ ọmọ contest fún àwọn kíkí post. Àtíkù mọ̀ ṣe kínní Àtíkù ọmọ ṣe vice president lẹ́yìn Ọbásanjọ́ gbogbo owó tÁtíkù náà lé ní owó òlu ní owó èmi àti ẹni owó tÁtíkù jí kó ló nílé ìjọba lọ́lọ́ fi establish ara ẹ̀ ní Dubai náà o. owó tó jí kó nílé ìjọba lọ́lọ́ fi establish ara ẹ̀ ní Dubai nígbà tí bàbá Ọbásanjọ́ náà ṣe mistake ẹni tó kétakú ẹni ọdẹ pàkúté tí òfin wébò olọmọkọlọkọ ọmọ ẹranko lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé Àtíkù o lè rí tẹ́ ẹ dẹ̀ fẹ́ mú ọ̀nà tẹ́ fẹ́ gbà discipline Àtíkù nígbà náà sọ yẹ kẹ́ ẹ sọ fẹ́ nìkankan. Alámẹ́síà ló sọ fún Àtíkù wípé Ọbásanjọ́ o pléènì tí wọ́n fi rán ẹ níṣẹ́ pé kó lọ ṣe meeting nílùú òyìnbó àwọn dollars àwọn foreign money ń bẹ nínú pléènì yẹn o Ọbásanjọ́ fi tẹ́sì ẹni o. Alámẹ́síà ló gbé borùn olóṣòwò fún Àtíkù Àtíkù dẹ̀ gbé pléènì yẹn private jet yẹn ó dẹ̀ kọ́kọ́ gbé lọ Dubai wọ́n dẹ̀ lọ offload gbogbo foreign money tí ń bẹ́ẹ̀ sí Dubai lẹ́yìn ìgbà yẹn wá ṣe gba abroad lọ ó dé abroad wọ́n má Àtíkù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàṣì gbogbo nù private jet yẹn wọ́n àbá owó ń bẹ̀. bàbá Ọbásanjọ́ náà ò lè sọ pé àwọn fẹ́ fi owó de Àtíkù àwo ti ya bÁtíkù ṣe jẹ gbogbo owó yẹn mọ́lẹ̀ nìyẹn o. bÁtíkù ṣe jẹ gbogbo ẹ rí i pé nínú interview kan tí bàbá Ọbásanjọ́ tó ṣe the other time interview yẹn ti pẹ́ bàbá Ọbásanjọ́ jẹ́ kó yé wa pé owó tí ń bẹ lọ́wọ́ Àtíkù ó bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fún àìmọye ọdún. owó bàbá Ọbásanjọ́ sọ yẹn sí interview yẹn pé owó tí ń bẹ lọ́wọ́ Àtíkù o bàbá Ọbásanjọ́ máa ń tán sọ náà o bàbá Ọbásanjọ́ ní àwọn ò lè lajú kalẹ̀ kì í sojú àwọn l'Àtíkù ó fi di president lórílẹ̀-èdè yìí bàbá Ọbásanjọ́ wà máa ti ń sọ. bàbá Ọbásanjọ́ ní kì í sojú àwọn ní Àtíkù ó fi di president orílẹ̀-èdè yìí torí pé bàbá mọ̀ pé olè ńlá ni Àtíkù olè ńlá ni Àtíkù. I'm not saying the wrong story. This is a fact. Ẹ lọ bèrè tán. Ẹ dẹ̀ lọ wo ẹ lọ Google. Ẹ lọ search ìlú wo ibo l'Àtíkù ti wá. Ọmọ ìlú wo l'Àtíkù. Àtíkù ò kì í sọ ọmọ Nàìjíríà. Ọmọ Cameroon ni. Ó nationalize ara ẹni. Kì í sọ ọmọ Nàìjíríà ọmọ Cameroon l'Àtíkù. Téèyàn bá nationalize ara ẹ̀, ó lójú tó yẹ kó lè ṣe lórílẹ̀-èdè yẹn náà. àwa tó wá yẹ ká teamwork ká ṣiṣẹ́ papọ̀ ẹ rí i pé irú Mufti tá à ń sọ ìní ibi tí wọ́n dump sí tọpọlọ Mufti kú sí irú Àtíkù yẹn torí kó ti já mùsùlùmí yóò ní ọmọ ìyá wa lélẹ́yìí àwọn Fúlàní ni wọ́n support ọmọ Yorùbá ẹgbẹ́ wọn láwùjọ dump àwọn torí tọpọlọ wọn ti dojú dé àwọn Fúlàní àwọn lọmọ ìyá wọn ṣé kò sí bó o ṣe lè mọ ẹ̀sìn tó o lè dé Saudi kó dun oyè wọn àti o ti ẹ̀ lé dọ́mọ àlù nílùú Saudi. ṣùgbọ́n nílẹ̀ Yorùbá bíi àwọn tí wọ́n pera wọn ní Mufti ẹni tó sẹ́ẹ̀mọ̀ túmọ̀ Mufti ni ẹni tí ọmọ dájú ẹ̀sìn tó yẹ kẹ́ni tí ọmọ dájú ẹ̀sìn kọ́ dump. ẹni tí ọmọ dájú ẹ̀sìn tó yẹ kí ọpọlọ rẹ̀ kó kú débi pé a ti wá gbé gbogbo nǹkan lórí ẹ̀sìn a ti gbé gbogbo nǹkan lórí ẹ̀sìn a rí gbogbo àwọn ọmọ alùpàá sọ lóòótọ́ pé innamal mu'minuna ikhwa yẹn oní clause yìí o lórí ẹ̀sìn látijọ́ ọmọ ìyá o àìsàn ọmọ ìyá nínú ìran o àìsàn ọmọ ìyá nínú èdè o àìsàn ọmọ ìyá nínú ìṣe o àìsàn ọmọ ìyá nínú aṣọ wíwọ̀ o àìsàn ọmọ ìyá nínú oúnjẹ jíjẹ o
ó yẹ kó ní kálukú ọmọ hádù rẹ̀ kó máa là. ó yẹ kó ní kálukú ọmọ àlà. tá a bá ń sọ ọmọ ìyá nínú ẹ̀sìn tá a bá ta fẹlẹfẹlẹ lórí nǹkan mi ó yẹ ká júwe ká jẹ́ ká mọ̀ pé ẹ jẹ́ kó rí yín ó pé ẹ má dèbí o. irú àwọn Àtíkù yẹn wọ́n rẹ́dì láti teamwork pẹ̀lú wọn. wọ́n rẹ́dì láti teamwork láwọn tí wọ́n pe àwọn onímúfì àtàwọn àwọn alùsùnà kan bẹ láàrin wa inú ogbó nílé wọn o kò yẹ ká gbé láàrin wa o. àwọn alùsùnà tá ń bẹ láàrin wa àti àwọn tí inú ogbó yẹn ìkan náà ni wọn o ìkan náà ni wọn ẹ méjì tàn wá o. àwọn alùsùnà ìgboro náà ń fún Tinubu lọ́wọ́ o bó ṣe rí nìyẹn o. torí pé àkídà kan náà nájọ gbé dání àkídà kan náà nájọ gbé dání. àwọn alùsùnà ìgboro àwọn ni ọ̀rẹ́ pẹ̀lú alùsùnà ní ogbó the same àkídà the same doctrine ni wọ́n jọ gbé dání. àwọn tìgboro kan fọpọlọ ṣe ni wọ́n fọlọpọlọ ṣe wọn àfẹ́ ká fura sáwọn a dẹ̀ ti fura sí báyìí torí intent claim nígboro làwọn tí ń bẹnu gbóná claim. mo rí fídíò kan ní àná tán tẹ́wọ̀n sẹ́ndì sí mi Dr. Musarraf àbí Dr. Sarafadeen wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wúwo púpọ̀ ọ̀rọ̀ yẹn ó wúwo púpọ̀ téèyàn bá fẹ́ túlù tí ò fẹ́ tújọ kò yẹ kí irú ọ̀rọ̀ yẹn máa jáde lẹ́nu ọmọlúwàbí ẹ jẹ́ wá fídíò yẹn síta. ẹ jẹ́ àmọ́ tá a máa sọ ẹ dákun mo bẹ̀ wá ẹ jẹ́ ká mọ ń tá a mọ. wọ́n máa wá bẹ dídọ́ gbẹ̀ndà kìyàmà lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olùwàníyà alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. Olùwàní ẹ jẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tó mú yín là nínú ìyà ẹlẹ́tẹ̀ ẹlẹ́rò. òwò náà ni kẹgbà Allahu gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kẹsì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá yẹ pé ẹ̀ mà. jihad ń bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà kò sí ń tọ́ parẹ́. òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá sàtijọ́ lórí fáwọn mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad yá ó yá náà nù. tó jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyama kò sí tó parẹ́ yàtọ̀ sí àwọn ideology ìdọ̀tí káwọn tàbílíìgì ń kó ká àtàwọn amadíyà tí èsè mùsùlùmí. àdìmọ́ wà lórí program àfẹ́ẹ̀jẹ́. ni wọ́n ti gbà á nítorí pé ńgbà tí England táwọn lọ gba India àwọn mùsùlùmí tó wà ń bẹ táwọn láyà púpọ̀ ogun yìí pọ̀ ẹ̀mí tó ṣòfò pọ̀ wọn jẹ́ káwọn England orí wọn kó ní rọrùn. tó ẹ ti mọ̀ nínú nǹkan tá a mọ̀ nínú ètò ilé ayé pé àwọn òyìnbó yẹn gan nínú àwọn tó lété jù ní England wà. àwọn wá rò yí pé ọmọ náà làárá síná wọn wá lu àwọn kan nínú àwọn mùsùlùmí láti máa lọgun pé kò sí jihad mà. nǹkan tó kà sẹ́kù ni pé ká máa fẹnu ṣe jihad. àmọ́ jihad à ń fi ẹ̀mí ṣe tó lè múni lẹ́mìí lọ wọn ní kò sí má. báwo lẹ ṣe lè pantolo wa ní bẹ̀rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wá dúró àyà tó wà náà Al-Qur'ani ó lé lọ́gbọ̀n tó ló wá fi sọ̀rọ̀ jihad. kí ló wá parẹ́ kò sí ń tọ́ parẹ́. irú tó mú àṣẹ wá iná ní pàǹkárẹ́. Al-Qur'ani má ṣe wá sunna má ṣe wá Al-Qur'ani ó sọ pé kò sí má sunna ó sọ pé kò sí má ìwọ kan ní kọ̀rọ̀ kan tẹ kóra ń jọ lórí òdo àti
nítorí pé ẹ fẹ́ ṣiṣẹ́ sin àwọn ọ̀gá yín tó fẹ́ fún yín lówó iṣẹ́ ẹ wá sọ pé kò sí jihad má kí ni ò sí má. orí bẹ́ẹ̀ náà làwọn wá ń rìn káyé orí bẹ́ẹ̀ wọ́n máa tìlú kan bọ́ọ̀lù kan wọ́n á gbé báàgì ẹ̀yìn bí àwọn ogun léńdé. so lábẹ́ òfin ṣẹ̀ríà jihad ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà. torí òfin ṣẹ̀ríà tún sọ fún wa ó lò ó jagun rí ẹ lè mọ bó ṣe léwu tó ó jagun rí láti dán ti bí ọ ó kópa náà jihad rí jihad ò sì wá títí tó fi kú àmọ́ ọ̀bẹ mi rẹ sọ́rí pé yá rọ́bì tí jihad bá lọ wá tó bá mi láyé máa kópa ń bẹ̀ wá kúkú sójú ọ̀nà jahiliya. ó léwu àgbàdo máa kí alhamdulillah láyé tí wàá kó kúkú sí jihad kan adúpẹ́ ká máa jẹun ká máa mú mi rárá ó ṣe jihad ọ̀hún àmọ́ ọ̀bẹ mi rẹ sọ pé àyíbá àmọ́ tó bá lọ wá nígbà tí mo wà láyé máa kópa ń bẹ̀. eléyìí ni ó jẹ́ kó bá Allah ní rọrùn. pẹ̀lú òótọ́ kò wá láyé rẹ̀ àmọ́ lẹ́mìí pé tó bá wá ọba kópa ń bẹ̀. tẹ́lẹ̀ ìbá yé wa jihadi òní ọ̀jẹ̀ ká máwọn èèyàn kan lẹ́rúgun. tí jihadi bá ti wá wà tán máwọn èèyàn kan lẹ́rúgun irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà wá lọ́rọ̀ ta bábà yìí. èyí tí bá ń bẹ lákàtà rẹ nínú wọn báwo ló ṣe máa bá sọ̀rọ̀ èyí tó bá wà lọ́wọ́ rẹ nínú wọn báwo ni ó ṣe máa pè wọ́n náà. báwo ni ó ṣe máa pè ọ́. ṣẹ́rí àkídà àwọn tí ó wà nínú igbó ọjọ́ àkídà àwọn kan tí ń bẹ nínú ìgboro ẹ rí i pé nínú kò sí inú ẹ̀sìn tí ò sí àwọn aláṣejù àwọn tó jẹ́ pé wọ́n balance lórí ẹ̀sìn àti àwọn tí ò sí ẹ̀sìn tó àwọn aláṣejù ń bẹ nínú ẹ̀sìn tó jẹ́ pé wọ́n á mú gbogbo ẹ̀ kankankankankankankan bíi kílẹ̀ òdì sánmà kìkì sánmà òdìlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe mú gbogbo ẹ̀ kankankankan ọlọ́run ọba tá a sì ń wò yìí fatakulaha mastatọ́ọ̀tàn ọlọ́run ní ẹ tẹ̀lé tèmi ẹ tẹ̀lé tọlọ́run níbi pa yín bágbára yín bá ṣe máa jihadu fi sabilillahi láyé àwọn ànábì ọlọ́run ló ti pín ayé àwọn ànábì ọlọ́run ó ní jihadu ló ti pín ayé àwọn ànábì ọlọ́run ló ti pín ṣùgbọ́n àwọn tí à ń sọ yìí àwọn tí wọ́n wà nínú igbó tí wọ́n ń pààyàn yìí àkídà kan náà ni wọ́n ní pẹ̀lú àwọn kan tí wọ́n ń bẹ nígboro táwọn náà nígbàgbọ́ náà pé kásápààyàn 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 ẹni tí ó bá ti ṣe tíá tẹ́ ẹ bá rí àwọn mọ́sálásí kan tí wọ́n bá lọ bọ́ǹbù wọ́n ti rí àwọn mọ́sálásí yẹn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n àṣẹ jihadi ni o tẹ́ ẹ bá rí àwọn ilé kéwù kan tí wọ́n bá lọ kó ọmọ níbẹ̀ torí ẹ̀ ló jẹ́ sí pé àwọn ibi tí wọ́n ti ń lọ kó àwọn ọmọ school ọ̀pọ̀ jù because àwọn tá ń sọ àwọn tá ń sọ̀rọ̀ yìí náà àwọn alákìídà ara wọn ti mẹ́ngboro àwọn náà nígbàgbọ́ nú ẹ̀sìn nínú wọn nígbàgbọ́ nú òwe o nú kákàwé aráàmù níwé aram ó ní ìwé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn àwọn alákìídà àgbóná yìí aram níwé lọ́dọ̀ wọn o aram ìwé táwọn yẹn aram ní lọ́dọ̀ wọn reason yẹn tó jẹ́ pé target wọn ó ní láti destabilize western education ló fi já sí pé gbogbo ibi tí wọ́n focus ó ní àwọn ibi tí doctrine wọn against tí wọ́n kan bá lóun ṣe mọ̀lúdì lóru torí ẹ̀ àwọn à ń ṣe prayer lóru mo ti pátì èmi náà ní prayer kan tá a máa ń ṣe every 3 days in a month ṣe mọ́ torí irú àwọn èèyàn náà ni nígbà tá a bá láwà lóru tá à ń ṣe prayer lọ́wọ́ tán bá kógun tẹ́tẹ́ kó bọ̀dé táwọn ọ̀dẹ̀ níbọn lé tá a fi kojú wọn. gbogbo tí àkídà títí wọn ọgbà irú àwa ilé ìsìn lójú wọn ẹlẹ́bọ ni wá ẹlẹ́sẹ̀ ni wá lójú wọn lójú títí wọn irú àwa tá à ń sọ̀rọ̀ ilé ìsìn ẹlẹ́bọ ni wá àmọ́ nǹkankan àdákanmọ̀ nínú ẹ̀sìn ní lójú lọ́dọ̀ títí wọn àkídà títí wà ó tiẹ̀ alákìídà kankan tó gbìyànjú lọ́dọ̀ wọn kódà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àìṣe mùsùlùmí lójú àwọn mìíràn wọn irú àwa tá à ń sọ̀rọ̀ yìí àìṣe mùsùlùmí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn
já sí pé gbogbo ọ̀nà ni wọ́n máa ń gbà láti gbógun tàwa náà kò sí tá a lè gbé dání tí wọ́n ní criticize sáwọn tó ń criticize àwọn tá a jẹ́ mùsùlùmí ẹgbẹ́ tá a jẹ́ mùsùlùmí ṣé náà wà ní criticize ẹni tí kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ wọn Mufti ti ń criticize Sunday Igboho. ọ̀rọ̀ Mufti ò jọ mí lójú. ọ̀rọ̀ Mufti kò jọ mí lójú. ọ̀rọ̀ Mufti ò jọ mí lójú. torí pé àkídà àwọn tí wọ́n ń bẹ nígboro náà làkídà àkídà àwọn tí ń bẹ nugbó ó làkídà àwọn tí ń bẹ nígboro àwọn tí ń bẹ nígboro dédé pé wọn kàn máa kọ́ba rìn ní òjá mọ̀ pé ara kan náà ni wọ́n. mọ̀dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn tí ń bẹ nígboro pẹ̀lú wa àwọn ni kíjọba ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí wọ́n da àwọn DSS síta àwọn alákìídà kan náà pẹ̀lú àwọn tí ń bẹ nugbó yẹn àwọn tí ń bẹ nígboro pẹ̀lú wa ni wọ́n ń fún àwọn tí ń bẹ nugbó lọ́wọ́. bí Boko Haram ṣe wà nugbó wọ́n bẹ ń gboro pẹ̀lú wa o bandit ń bẹ nugbó wọ́n bẹ ń gboro pẹ̀lú wa o àkìídà kan náà ni wọ́n jọ ń lò o àkìídà kan náà ni wọ́n jọ ń lò o kẹjá jọ pawọ́pọ̀ ká lé ẹlẹ́yọrọ lọ ká tó fàbọ̀ fàdíẹ ìwọ kan jókòó sílùú wò ń bẹ̀ yẹn ìwọ kan jókòó sílùú wò ń bẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí máa criticize gbogbo tó bá dáa ni wọ́n máa criticize. tí ẹ pé Sunday Igboho lọ́jọ́ kan pé ìwọ Sunday Igboho nítorí o fẹ́ ṣe yìí o kí ni àwọn arísì tó ní tó fi fẹ́ ṣe ìjọ pé Sunday Igboho rí. so pé Sunday Igboho rí wàá kàn bọ́ síta wàá máa criticize àwọn ọmọ ni wọ́n kó lọ láti ẹjọ́ yìí wọ́n kó àwọn èèyàn yín náà ló kó wọn lọ látọ̀yọ́ tó ti wá kó wọn lọ èèyàn kan jáde pé kíjọba empower àwọn káwọn wọgbó tí wọ́n ní bọ́ǹbù ń bẹ́nu gbó wọ́n ní ṣe báwọn làwọn ó kù ẹ fà wọ́n lẹ̀ káwọn wọnú gbó kí bọ́ǹbù wà nù gbó jù bẹ́ẹ̀ lọ ìwọ kan jókòó sí wò láì kó nílùú ìwò tó jókòó sí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní criticize Sunday Igboho ọ̀dẹ̀ nígbésẹ̀ kan tó lè gbé láti mú àwọn tí ń bẹ́nu ogún yẹn kúrò. ó nígbésẹ̀ kan tó lè gbé láti mú àwọn tí ń bẹ́nu ogún yẹn kúrò wà wá bọ́ sórí mímbàrí wà bẹ̀rẹ̀ máa ṣe útúbà ránù. gbogbo útúbà tí Mufti máa ń ṣe útúbà tó lè túlù ni kéèyàn máa criticize lórí mímbàrí kó ló ń ṣe útúbà. kéèyàn máa criticize kó tó pọ̀ ń ṣe útúbà nìyẹn ni wọ́n ń pè yẹn. ẹ pèpè sẹ́sìn bìlì hikima wàlìmáwò ìsọ̀tìlì hasana wàjádìlìhùn bíllàtí ìyà ahsanu. ẹ pèpè sẹ́sìn pẹ̀lú làákàyè àtọgbọ́n lọ́nà tó dáa kẹ́ ẹ bá wọn èèyàn jiyàn lọ́nà tó dáa ẹ jiyàn lọ́nà tó dáa tẹ́ ẹ bá ti rí pé èèyàn tẹ́ fẹ́ jà ó lè bí wàhálà ẹ dákẹ́. ẹni orí ẹ̀ bá pé náà máa fi ṣe Mufti adájọ́ ẹ̀sìn kì í ṣe mọ́sárọ̀ ní ẹ ọ̀rọ̀ tó ń sọ ti pọ̀ jù ìwọ Mufti yìí ọ̀rọ̀ tó ń sọ ó ti pọ̀ jù ẹni onímọ̀ kan kì í sọ̀rọ̀ jàùjàù. ẹni orí ẹ̀ bá pé tọ́jú onímọ̀ sùkúùtù gbogbo ìgbà ni ó máa wà nínú sùkúùtù. àmọ́ inú ìdákẹ́jẹ́jẹ́ ni ó máa wà nù ẹ̀kọ̀ọ̀kan tó bá sọ̀rọ̀ ọgbọ́n ni ó jáde lẹ́nu rẹ̀. tẹ́ bá ti rẹ́ tí máa ń sọ̀rọ̀ jù tí ń sọ̀rọ̀ gbogbo ìgbà gbogbo ìgbà ni máa ń sọ̀rọ̀ gbogbo ìgbà ni ẹ wá dákun látọjọ́ tí bàbá yìí ti wá ń sọ̀rọ̀
mélòó náà ọ̀rọ̀ yẹn lọ ṣàǹfààní. Khairu nas man yanfa'u linnas. Ẹ tó lóore jù ní ènìyàn ó náà lẹ́ni tí ń ṣàǹfààní fún àwọn èèyàn. Ẹ pẹ́ yẹ àǹfààní tó lóye Sunday Igboho sí ni. Kò ṣàǹfààní fáwọn ẹbí ẹ̀ nìkan, kò ṣàǹfààní fáwọn èèyàn rẹ̀ nìkan, kò ṣàǹfààní fọ́mọ àtìyàwó ẹ̀ nìkan. Ó ń wá àǹfààní tó máa public, tó máa general fún gbogbo èèyàn. Ẹ̀ ń jókòó síbẹ̀ yẹn àǹfààní mùsùlùmí nìkan lè yín wá. Ṣé mùsùlùmí kan ní ń gbáyé? Ṣé mùsùlùmí nìkan ní ń gbé ayé? Ṣé mùsùlùmí nìkan ní ń gbélé Yorùbá? Àǹfààní tí yóò kárí mùsùlùmí, tí yóò kárí kírísítẹ́nì, tí yóò kárí oníṣẹ̀ṣe ló yẹ kẹ́ àjọ wá. Kì í ṣe àǹfààní tó máa limit sórí mùsùlùmí nìkan ló yẹ kẹ́ ẹ wá. Nǹkan tí ń ṣe nìyẹn. Ń ṣe nìyẹn. Àǹfààní tó máa jẹ́ ti mùsùlùmí nìkan ó lẹ̀ wá. Ẹ ṣetán láti wá àǹfààní tó máa jẹ́ ti kírísítẹ́nì tó máa jẹ́ kódà káwọn tí à ń sọ yìí àwọn kírísítẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe ká máa fi gígùn alójú ká máa ṣe tí ọ̀dà sí wa. Ẹ̀yin ẹjẹ́ á ṣe dáadáa sí wọn ká fi dáadáa títí wá ra àìdá tí ń bẹ lọ́dọ̀ wọn. Ifá àtọ̀tọ̀ wá jẹ́ pé àìdá lẹ sọ pé wọ́n ń ṣe sí wa. Ẹni tí ń sa àìdá sí yàn ìwọ́n máa ṣe dáadáa sí. Ọjọ́ kan tí ó ronú pé ẹni yìí mú ṣe àìdá sí ọ̀dẹ̀ ń ṣe dáadáa sí mi. Jẹ́ kí èmi náà ṣe dáadáa sí padà. Gbogbo ìgbàlẹ́wà máa criticize Olóyè Sunday Igboho torí pé kì í ṣe mùsùlùmí. Gbogbo tó bá ti wá ṣe ẹ wà ní fojú gidi wò ó. Ẹ ní fojú gidi wò ó. Ẹ wá rí gbogbo tó bá ti ṣe kódà kí nǹkan yẹn ó dáa jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa wá rí gẹ́gẹ́ bí ìwà èrí, gẹ́gẹ́ bí tí ò tiẹ̀ yẹ láwùjọ. Àǹfààní tẹ̀yìn ń wá tó jẹ́ pé mùsùlùmí nìkan lẹ́fẹ́ kọjá àǹfààní yẹn kì í ṣe àǹfààní lọ́dọ̀ tèmi o. Èmi ò mọ lọ́dọ̀ ẹlòmíì o. Àǹfààní tí ẹni tẹ́ ẹ pè ní ẹlẹ́bọ yẹn ń wá ṣùgbọ́n tó jẹ́ pé àǹfààní tí gbogbo ayé ò jẹ ni òun ló jẹ́ àǹfààní lọ́dọ̀ tèmi. Ọlọ́run yóò dẹ̀ san oníkálukú lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Jasaham bima kanu yaksibun. Man ya'mala salihan nafsi wa man asa'a fa alayha wa ma rabbuka bisallamin lil 'abid. Àǹfààní oore tó dájú ó ní oríire tí gbogbo àyàn ṣe níbẹ̀. Àtẹni tó jẹ́ lẹ́sìn ẹ àtẹni tí kìí ṣe lẹ́sìn ẹ tí wọ́n ń jẹ àǹfààní nínú oríire yẹn. Ṣùgbọ́n oríire tó jẹ́ pé mùsùlùmí nìkan ló lè jẹ. Gbogbo ọ̀nà tẹ́ máa ń là kalẹ̀ ọ̀nà tó jẹ́ pé mùsùlùmí nìkan ló lè jẹ àǹfààní ńbẹ̀ ni. Sọ wá yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé mùsùlùmí nìkan ní ń gbáyé ni? Ṣé mùsùlùmí nìkan kí ló dé tó jẹ́ pé Ọlọ́run bá ran oòrùn fún mùsùlùmí kí ló dé tí ò jẹ́ kí oòrùn yẹn kó má ràn fún àwọn kírísítẹ́nì kí ló dé tí ò jẹ́ kí oòrùn yẹn kó má ràn fún àwọn ẹlẹ́bọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀rù tí ń ṣe rí ni tọ́lọ́run rí ni kò yẹ kójú ọ̀rọ̀ fún àwọn ẹlẹ́sìn míì àwa mùsùlùmí kan ló yẹ kójú ọ̀ máa rọ̀ fún. Tó bá jẹ́ pé bí èrò tí ń ṣe rí lè ro Ọlọ́run rí ni kò yẹ kí ẹlẹ́sìn míì kó ti súbọlẹ̀ kó wù. Tẹ́lẹ́sìn míì bá gbé nǹkan tó bá gbé sú kò yẹ kó wù. Mùsùlùmí nìkan ló yẹ kó máa gbé sú kó máa wù. Mùsùlùmí nìkan ló yẹ kó máa gbin àgbàdo kó máa wù. Kí ló dé tọ́lọ́run ọba yájú kalẹ̀? Àwọn tẹ́yìn ń pè lẹ́lẹ́bọ àwọn náà ń gbé sú ó ń wù o. Àwọn tẹ́ ẹ pè ní kírísítẹ́nì àwọn náà ń gbé sú ó ń wù o. Àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́bọ oòrùn tó bá ràn sọ́dọ̀ wa oníràn sọ́dọ̀ tiwọn náà o. Àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́bọ òjò tó bá rọ̀ sórí wa olórọ̀ sórí títí wọn náà. Tó bá jẹ́ pé lóòótọ́ àwa la dáa jù ó yẹ kí Ọlọ́run ọba ó yẹ kó separate ìkẹyìn kó jẹ́ kí àwa nìkan ló yẹ kójú ó máa rọ̀ fún àwa nìkan ló yẹ kóòrùn ó máa ràn fún. Ṣùgbọ́n Ọlọ́run ọba ó dàrú mọ́ wa lójú. Ìdílé léyìí tẹ́nìkan kan ò fi ní God láti pe ẹnì kankan láti sọ fẹ́nì kankan pé yọ wọ náà. Assalamu alaikum warahmatullahi. Yes. Ẹ káàárọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Mo wà lórí program, mo ṣe live program lọ́wọ́. So tí n bá ṣe parí, ṣé kí n máa gbéra tí n bá ti parí.
so mo ń sọ eléyìí láti lè remind láti lè jẹ́ ká mọ pàtàkì Ọlọ́run pé Ọlọ́run ọba ò dàbí ènìyàn tọ́lọ́run bá dàbí ènìyàn o kò bá ní kójò máa rọ̀ o kò bá ní kórùn máa ràn o wọn ìbá ṣàyè bọ́n ṣe fẹ́ arákùnrin kan lọ́kọ orin yẹn mo láìkí orin yẹn pọ̀ Ọlọ́run kò dàbí ènìyàn o Ọlọ́run òun mi mú orin yẹn dáadáa tọ́lọ́run bá dàbí ènìyàn o wọn ìbá ṣàyè bọ́n ṣe fẹ́ wọn ìbá ní kójò máa rọ̀ o wọn ìbá dojú ayé rú Ọlọ́run dàbí ènìyàn o Ọlọ́run dàbí ènìyàn bàbá Mufti yẹn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Àtíkù gbẹnu ẹ sọhùn má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ ó tuntun sọ ó yí sára wa o ó ìdẹ ẹsọ ọmọ Nàìjíríà má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ o má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ ìjọ tí mo ti kí Ọlọ́run náà ló ti sọ̀rọ̀ mọ́ kọ́ ọ dẹ̀ gbẹnu ẹ sọhùn for life má dá sọ̀rọ̀ lẹ Yorùbá mọ́ so torí ìdí eléyìí àwa Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ẹ má jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ìyẹn la lè fi ṣe kíni la lè fi ní ìdàgbàsókè ogun tó ń jà wá yìí la sì lè fi ṣẹ́gun àwọn tá a bá rí pé wọ́n jẹ́ agbẹ̀yìnbẹ̀bọjẹ́ láàrin wa ẹ jẹ́ á tètè tú wọn síta ká sọ fún àwọn aláṣẹ pé eléyìí kì í sára wa àwọn alákìídà burúkú wọn ì sára wa o alákìídà burúkú àkìídà ẹni tó àwọn tí wọ́n ń lo àkìídà àwọn tí ń bẹ nínú igbó àkìídà ṣèkàwú àwọn tí wọ́n ń lo àkìídà ṣèkàwú àwọn ìsara wọn o àìsara kan náà àwọn àfáà wọn ò lo àkìídà ṣèkàwú bó ṣe rí nìyẹn àwa ń ṣe mòlídìí o à ń ṣe wàlímà ọkàn ìyà mí lẹ́nu pé àwọn tí wọ́n pera wọn ní alákìídà àṣekàwù àwọn náà ti ń ṣe wàlímà o wọn náà fẹ́ ṣe wàlímà fáwọn ọmọ àwọn Boko Haram fẹ́ ṣe wàlímà wọn à ń ṣe wàlímà tẹ́lẹ̀ o aráàmù ní wàlímà o lọ́dọ̀ wọn o aráàmù ní mòlídìí aráàmù ní wàlímà ṣùgbọ́n àwọn náà wọ́n ti ànáǹsì ọmọ tán jí kóńjò ní nílùú Ìlọrin wọ́n ànáǹsì fáwọn oṣù wàlímà fáwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí wọ́n jí gbé ẹ dákun àpẹẹrẹ wo náà fi ń lélẹ̀ yẹn Ọlọ́run ní fi wálẹ̀ máa dákẹ́ dúró láàárọ̀ yìí máa dúró ń bí lẹ́yìn lénìí so hello.